Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin tí a. Ìjánu Ọmọ náà ni ẹ ń gbọ́ tẹ̀ sí ń wò ní dédé àkókò yìí láti inú àka Ìpa Ọgbọ series. A ní ká bójú wo ìdí tí àwọn bàbá wa tí wọ́n fi ń sọ àwọn orúkọ kan. Díẹ̀ nínú àwọn orúkọ yìí ló ní ṣe pẹ̀lú ohun tí ojú obìnrin rí kó tó di wípé ó dọlọ́mọ láyé, tó mú ẹ̀kan tó kún èjì tí gbòkó àwò lọ. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ojú ọmọ a máa pọ́n obìnrin láyé àtijọ́ tí wọ́n sì máa gbìyànjú gbogbo ọ̀nà láti ṣe abiyamọ bí ó ṣe wà lóde òní. Látijọ́ bí obìnrin bá wá mú ọ̀kan tó mú kún èjì tó gbòkó àwò lọ tí ó du ọ̀kànràn eléégún, iyún ọ̀kànràn lọ́tún òun dá lósì, ó bá yọ sí obìnrin tó wá ṣàyẹ̀wò lójú ọpọ́n. Bí obìnrin yìí bá lóyún lẹ́yìn àyẹ̀wò yìí àti ìgbìyànjú tó ń ti kádàrá Olódùmarè tó sì fi ọmọ náà tó fi bí ọkùnrin, Amúsàn ni ọmọ náà yóò máa jẹ́ tó bá délé ayé. Eégún sì ni òòṣà tí yóò máa bọ. Láti ọjọ́ kẹjọ rẹ̀ ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní bọ èyí fún un. Ìlọ̀rí, ọ̀kan nínú àwọn ọmọ tí wíwáyé wọn tí ó lámì ni. Ọmọ tí obìnrin lóyún rẹ̀ láì ṣe nǹkan oṣù tó kàn déédé lóyún, òun ni ọmọ tá à ń pè ní ìlọ̀rí. Ọmọ tí irú obìnrin bẹ́ẹ̀ bá fi oyún tó ní láì ṣe nǹkan oṣù bí ó bá délé ayé, ìlọ̀rí ni àwọn bàbá wa ń pè ọmọ bẹ́ẹ̀. Irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ làwọn àgbàlagbà sọ wípé wọ́n á máa dì kúdúrú tí yóò sì dojú bolẹ̀ wáyé. Wọ́n á máa kí ìlọ̀rí ní ìlọ̀rí àkútè gbòǹgbòlóko. Èmi á kú mọ̀ tẹnumọ́ pé kéèbọ̀ amúnisìn ó tó sọ̀kalẹ̀ wá bákan nínú ọgbọ́n ìmọ̀ àti òye làwọn bàbá wa ni wọ́n ṣe ń ṣàyè wọn. Òjò ń kọ́, mo mọ̀ pé ẹ mọ òjò. Òjò yé yín, òjò sì gbajúmọ̀. Àmọ́ àkíyèsí kan tí mo fẹ́ pè yín sí ló jẹ́ ọmọ wa tó ń ta Àìná. Ọmọkùnrin tó gbé olúbi rẹ̀ kọ́rùn wáyé ni àwọn bàbá wa ń pè ní òjò. Àìná, ọmọbìnrin tó gbé ibi rẹ̀ kọ́rùn wáyé ni. Àkíyèsí tí mo wá ní mo fẹ́ pè yín sí lórí orúkọ méjèèjì yìí ó ní pé àwọn Ìjẹ̀bú kì í sọmọ ní òjò, àtọmọbìnrin àtọmọkùnrin tó bá gbé olúbi rẹ̀ kọ́rùn wáyé, Àìná ni lọ́dọ̀ tiwọn. Ìjẹ̀bú kì í jẹ́ òjò. Òjò olúkúlóyè, ìgbéniṣẹ́ ẹyẹ. Òjò òsì ilé ọmọ adìẹ dàgbà, òjò abẹ́dìẹ sàbà lórí ẹyin. Ǹlẹ́ o, Àìná òró sùn ró lọ. Nítorí náà, bẹ́ẹ̀ bá gbọ́ tí ọkùnrin ń jẹ́ Àìná, ẹ má ṣe mọ̀, ẹ má jẹ́ ó yà yín lẹ́nu. Ẹ ti mọ̀ pé Ìjẹ̀bú nírú ọkùnrin bẹ́ẹ̀. Ọláyínká ni mò ń jẹ́ o, Akóredé ni bàbá tó bí lọ́mọ, àpèlékọ àjẹrù ni níjẹ́ ayédùn, tèmi tí ń láyé owó dùn kò ní kan o. Ó ṣe wọ̀ ká tó foyín sẹ́nu ká tó bẹnu jẹ́, ó mí kì í korò lẹ́nu. Ayé wa ò ní korò. Aráfo aṣọ́nà ń sọ fún yín pé orúkọ tá a bá sọmọ ni mọ̀mọ́lá. Ẹ wòye sórúkọ tẹ́ sọmọ yín o, nítorí yóò mọ̀ lápá látìgbà tẹ́ ẹ bá ti bí títí tẹ̀mí ó fi bọ́ lẹ́nu rẹ̀. Àfàókò yìí náà Elédùmarè fún gbogbo ẹni tí ń wojú ọmọ wípé kédùmarè kó dákun kó wo agbára àti àṣẹ rẹ̀ tó fi sínú afẹ́fẹ́ tèmi àti yín fi jọ́ láǹfààní àti bára wa sọ̀rọ̀ yìí, kó dá gbogbo abiyamọ bẹ́ẹ̀, kó dá gbogbo obìnrin bẹ́ẹ̀ lóhùn káwọn náà ó lè ṣàbíamọ nílé ayé wọn. Ẹ ṣeun o, ó dìgbà kan náà.